Ah, ọmọ Yorùbá, ọmọ Oòduà, wọ́n ti fẹ́ gbérù wá látẹ̀yìn o. Wọ́n ti fẹ́ gbérù wá látẹ̀yìn ọmọ Yorùbá. Ẹ jẹ́ ká jára wa o. Níbi tá a bá dé yìí tí a ò bá jára wa, kò sẹ́ni máa já wa o. Gbogbo wa la gbọ́ nǹkan tí màá yẹn lọ sọ. Láyéláyé, you are not our representative. Gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section wípé Sultan of Sokoto is not our representative, is not our mouthpiece, is not our PRO. We don't know you. Gbogbo ara gbọ́ nǹkan tí Sultan Sokoto tó sọ ní mítì tí wọ́n ṣe kọjá yìí. Mo dẹ̀ fẹ́ kẹ́ gbọ́ nǹkan kan, àwọn àṣírí kan tú sí àwọn bàbá wa tó máa ń pè mí, wọ́n tún ti pè mí, wọ́n ti feed mi ní genuine information. Wọ́n ní nǹkan tá a rí tó ṣẹlẹ̀ ní mítì yẹn, wọ́n ní ó yàtọ̀ sí nǹkan tó ṣẹlẹ̀ gédégbé allegedly ní gbogbo nǹkan tí mo fẹ́ sọ yìí. Now, alákọ̀ọ́kọ́, ẹ jẹ́ àkọ́kọ́ ṣe gbòòsà mẹ́ta fáwọn bàbá wa ọba ilẹ̀ Yorùbá. Gbòòsà, gbòòsà, gbòòsà. Wọ́n ṣèkọ̀ọ̀kan tó bá èmi lẹ́rù tí mo gbọ́, tí mo dẹ̀ kan sára sí wọn nípàdé tí wọ́n ṣe kọjá yìí. Ẹ ṣáà wò. Now, mo fàṣìkò ibẹ̀ gbogbo Yorùbá káàkiri àgbáláyé. Ẹni tó fẹ́ pé lóòótọ́ la fẹ́ jẹ́ kí ilẹ̀ Yorùbá bọ́ lóko ẹrú. Tẹ ní ìfẹ́ bàbá wa Olóyè Sunday Igboho. Iṣẹ́ yìí, iṣẹ́ àjọṣe ni. Masbini kò lè dá ṣe. Ó ní àwọn assignment kan tí wọ́n gbé fún wa ní sítọ́níkà fún ẹ̀yin ìyá àti bàbá wa. Ọ̀nà tẹ́yìn náà lè máa fi ràn wá lọ́wọ́. Kí wá lọ́nà ọ̀hún? Bàbá ṣe ń ṣe prógráàmù yìí lọ. Ẹ máa fìdí ẹ̀ múlẹ̀ ní comment section wípé ohun tí ọmọ wa Masbi TV ń sọ yìí, ohun tí gbogbo àwa ọmọ Yorùbá fẹ́ ni o. Now, alákọ̀ọ́kọ́ kí n tó sọ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀, ẹ kọ́kọ́ máa kọ sí comment section wípé bàbá wa emeritus merited intelligent distinguished loyal royal dependable honest professor Adébánjí Akíntóyè àti bàbá wa Dr. Chief Commander Generalissimo Field Marshal Arole Odùduwà Ọ̀rìngìlẹ̀mìtìtì Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ó bàbá dámì, ẹkùn ọkọ Fúlàní, àjànàkú kọjá mo rí nǹkan fìrí tàbá rí nǹkan ní àárín. Ẹmu, ẹkì, ẹwọn bí òye pọ̀. Ládéládé ládé, Aláàfin ò ládé, adé aládìkún la gbà fáláàfin. Mádẹ̀mádẹ, òjò pàṣẹ kẹrẹ mádẹ ọmọ Àtìbà. Kábíyèsí o, kábíyèsí Ọ̀ọ̀ni ìṣà, kábíyèsí Ọ̀ọ̀ni ìṣà, kábíyèsí Ọ̀ọ̀ni ìṣà, kábíyèsí bàbá wa Aláàfin ikú bàbá yèyé. Kábíyèsí o, kábíyèsí gbogbo orí adé o, kábíyèsí bàbá mi Olúgbọ́n, kábíyèsí o, kábíyèsí bàbá àti bẹ́ẹ̀ mo fi bàbá wa Olúgbọ́n mo fi kí gbogbo ọba ilẹ̀ Yorùbá pátápátá. Bẹ́ẹ̀ ni, látòrí bàbá wa Rashidi Ládọjà Gbádéwọ̀lú, Àrùsá 1, Àrùsá the first. Now, nǹkan kan ṣẹlẹ̀ nínú àwọn mítì yẹn tí ọ̀pọ̀lọpọ̀ wa a lè má ì tí gbọ́. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti ní mi ní sọ sọ́rọ̀ yìí, but ọ̀rọ̀ yìí ti ń jáde síta. Ohun táwọn èèyàn dẹ̀ ń gbé jáde síta ó yàtọ̀ gédégbé sí kọ́tọ́ ló ṣẹlẹ̀ ń bẹ̀. Tẹ́ bá rántí ní 2021 nígbà tó lọ bọ́ sílé bàbá wa Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, àwọn formation kan fly káàkiri. Kódà tí wàá igun táwa náà pariwo ẹ̀ síta tá a gbọ́ tá a tó pé allegedly ni, tá a tún sọ ní tipa allegedly ni. Now, kí ni nǹkan tó ṣẹlẹ̀? Nígbà yẹn, ìgbà tó mú bàbá Olóyè Sunday Igboho, wọ́n pe irú pàdé tó ju ọmọ báyìí. Yes, tí wà ẹ̀yin tẹ́ bá rántí ẹ kọ sí comment section pé lóòótọ́ lẹ rántí. Tó bá dẹ̀ jẹ́ irọ́ mò ń pa ẹni rárá o, irọ́ ló ń pa o, ẹ bá kọ sí comment section. Now, ohun tá à ń gbọ́ ní 2021 ni wípé àwọn tó gbowó olóyè, tó gbowó ẹ̀mí olóyè, lọ pé àwọn ẹjọ́ lọ́sẹ̀ gbá, which we later find out that it is blatant propaganda ni. Sèmi apologize tó pé mi náà sọ̀rọ̀ nígbà yẹn, kò ní bí mo sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà, bọ̀ mo ohun rìpọ́tì kọ̀tà gbọ́ nígbà yẹn. Now, nǹkan tó ṣẹlẹ̀ lókùnrin lọ́jọ́ mẹ́ta yìí, ẹ rí pé kò ní wọ́n lò ní, ẹ rí pé wọ́n lò Àbújá, ẹ rí pé wọ́n lò Calabar,
wọn ò lo Rivers State, wọn ò lo àwọn big places tí àwọn ẹ má jẹ́ fi gbẹnu sọ̀rọ̀ Èkó lọ́wọ́ lò. ọmọpẹ ní tí tó bá ti ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ gbogbo ayé ló máa gbọ́. 100% security there máa wà, not even about the security right now. À ń gbọ́ fínnífínní wípé oko ẹrú ẹlẹ́kejì ló ń kó wa lọ. Bí irọ́ ni, bí òótọ́ ni, àwa kó máa kọ́ńtàtì bàbá wa Olúgbòhùn tó bá dẹ̀ ṣẹlẹ̀ wọ́n á jẹ́ àgbọ́. Àwọn bàbá wa máa bá wọn tó bá jẹ́ bẹ́ẹ̀ ni, tó bá jẹ́ bẹ́ẹ̀ kọ́ àmọ́. Wọ́n ní another amalgamation ni wọ́n lọ ṣe. Bí irọ́ ni, bí òótọ́ ni àmọ́. Ẹ̀yin tẹ́ bá ní details nípa nǹkan tó ṣẹlẹ̀ ní meeting yẹn kẹ́ bá dà síta, ń táwa ló dẹ̀ gbọ́ lélẹ̀. Wọ́n ní it's another amalgamation. Ẹ máa rí pé wọn ò ṣògbà tí gbogbo àwọn èèyàn fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ títí, but nígbà tí Sultan fẹ́ sọ̀rọ̀, wọ́n gbé word for word, sentence for sentence, alphabet for alphabet. Is that not speaking loud? Ó ní ohun tó túmọ̀ sí. Pé Sultan kan dúró lẹ́kọ̀ọ́, ó ṣe pẹ́sí, ó ṣe anything, ó lọ fà á. Kò tún wá ṣe lásán. Ó wá ń sọ fún gbogbo ayé wípé Nigeria is not negotiable. Pé sẹ́, a ò lè pín, a ní separate, a ní ṣe gbá, a ní ṣàwo. Ó ń sọ sí gbogbo ayé. Tẹ́ bá dẹ̀ rántí àwọn British panel wọ́n sọ̀rọ̀ kan gbà kan. Wọ́n ní tí Nàìjíríà bá tiẹ̀ máa pín tó dẹ̀ máa favour gbogbo wa, a ní láti dúró for another 50 years kọ́ ni. Kì í sí 50 years or 30 years, mi rántí mọ́. Nígbà tí ìkọ̀ yẹn jáde, gbogbo wa sáré pariwo síta pé láéláé we are not part of it, they are not our representative. Nígbà tá a pariwo nǹkan yẹn síta, it went very viral débi wípé ojú àwọn èèyàn sáré lálẹ́sẹ̀kẹsẹ̀. Gbogbo adébẹ̀ sí ní pariwo sí comment section wípé we don't want any further amalgamation. Anybody tó bá wá bá yín tó bá yín tẹjọ tó wọ́pọ̀ sí amalgamation, is or that person is or her, they are on their own. What they just came to did has nothing to do with the Yoruba people. As a matter of fact, tó bá jẹ́ pé nǹkan tó wá ṣe nìyẹn o, we don't know them. The only representative that we have globally, universally, with high recognition is Professor Adebanji Akintoye and Chief Sunday Igboho. We have a lot of people working under them, but any group that did not consist of one of these two, either Professor Adebanji Akintoye or Chief Sunday Igboho, if they are both not there, or if one of them is not there, just know that you are just holding a seminar that has no weight, because they are not our leader. Those are the two representatives that we have globally. Àwọn tí wọ́n lè sọ̀rọ̀ nìyẹn. Sultan of Sokoto kò wá rí kankan sọ kọjá wípé Nàìjíríà ò lè pín láéláé, we are going to remain one. Yorùbá ò lè lọ, Igbo ò lè lọ. Ẹ jẹ́ ká kọ́kọ́ bi Sultan Sokoto láwọn ìbéèrè yìí ná kó tó di pé mo tẹsẹ̀ bọ́ agbámi ètò. Torí tí bá ti tẹsẹ̀ bọ́nú agbámi ètò, à ń sọ lọ nìyẹn. Sọ́mọ̀nà. Now, ẹ bá bi Sultan of Sokoto wípé nígbà tí wọ́n amalgamate wa papọ̀, àwọn condition wo ló rọ̀ mọ́? Ṣó mọ̀ ṣá? Did you know that condition? Ṣó mọ̀ agreement ta sign ṣá? Ó lè má mọ̀ torí àwọn people yìí wọ́n believe nínú official. They believe in doing what they like. They believe in doing anyhow and using political power to get it result. Yes. Àwọn kọ́kọ́ wà tó rọ́pò mọ́ amalgamation tí even nígbà táwọn bàbá wa ò sí ńbẹ̀ gan, they still make sure that it has terms and conditions. Kò ṣáà lọ fi sí, Ọlọ́run ló kó sí wọn nínú tó fi sí. Wọ́n dẹ̀ fi sí nítorí because of their own greedy interests.
torí pé wọ́n jẹ́ ẹni tí ò láyọ̀ ọkàn, wọ́n jẹ́ ọ̀dájú èèyàn, wọ́n ti believe pé àwọn làwọn máa ṣèjọba lọ, pé in case tẹ́lómi bá gbà wọ́n wá lo the other option tó jẹ́ ká mọ̀ wípé lẹ́yìn wọ́n ní 100 years lájọ ní papọ̀, wọ́n ní tá bá wá rí wípé kò rọrùn before or after that 100 years, we are all entitled to our opinion. We have the right to decide. We have the right to continue it or to do what? To terminate it. Automatically, nígbà tí amalgamation yẹn ti pé 100 years, it is no longer recognized constitutionally. Kílé tó ní kálukú wa lè máa lọ. Àṣírí ìdí ẹ máa gbọ́ àwọn àṣírí kan tó bá possible gan, màá fáwọn fídíò kan wọ̀nyí. Sultan of Sokoto tẹ rí tó fẹ́ jẹ́ kí Nàìjíríà pín, kò ń ṣe pé nítorí pé kí o bá jẹ́ one family, no. Ẹ mọyì ọmọ Yorùbá tí wọ́n ti parí. Kí sáré ṣípì nílé kí n tó wá bẹ́ speaker fún yín. Ẹ mọyì ọmọ Yorùbá tí wọ́n ti parí ilẹ̀ Haúsá. Ní ìdẹ̀ tí ìjọ kan kí Sultan jáde kó condemn àwọn tí wọ́n pa. As far as America is, wọ́n understand pé Christian genocide ń lọ ní Nàìjíríà. Tá bá sọ, a lot of people will not accept it, but that is the fact. Ṣèbóhùn làwọn àkànbí ọlọ́ba MS bàbá gbogbo wọn tí wọ́n ti tú àwọn àṣírí tó wà ní Quran pé nǹkan tí àwọn Boko Haram yìí ṣe, táwọn Fúlàní terrorists yìí ṣe, nǹkan tí ẹ̀sìn yẹn nìkan máa ṣe nìyẹn. Ìdí nìyẹn táwọn northern governors tó fi ń fún wọn ní support, torí pé wọ́n believe pé àwọn practice Islam, wọ́n dẹ̀ fi ń ba tàwa ọmọ Yorùbá jẹ́, because Yorùbá land is a secular state. Ó jẹ́ ilẹ̀ tí ìṣẹ̀ṣe, mo lè sọ pé Yorùbá ò lẹ́sìn, because our ìṣẹ̀ṣe is our way, is supposed to be our way of life. Ìgbé ayé wa, Ọlọ́run ti dá àwọn ọmọ Yorùbá pé àwọn olórí burúkú Lord Lugard àti ọmọ aláṣẹwé yẹn, àwọn ló dá gbogbo wàhálà ìlẹ̀sìn wa lọ́rùn. Ọlọ́run dẹ̀ ti wá ṣe 100 years yẹn ti pé. Nígbà tó 100 years yìí pé tí Goodluck Jonathan tó pè fún confab pé kájọ jókòó, ṣé ká continue àbí ká má continue mọ́, kí ló ṣe? Wọ́n sáré vote ẹ̀, wọ́n yọ bí jìgá, wọ́n vote out, wọ́n sáré lọ kó àwọn terrorists, wọ́n fi bà gbogbo ìjọba ẹ̀ jẹ́. Can you see that? Now, ìròyìn kọ́ mi lára wípé lẹ́yìn tó parí ìpàdé yẹn, nǹkan tó kúrò bẹ́ẹ̀ yẹn, àwọn bàbá wa Ọọ̀ni, bàbá wa Ọba Olúgbọ́n, Aláàfin àtàwọn ọba kọ̀ọ̀kan tó dúró tán, wọ́n jẹ́ kí Sultan of Sokoto mọ̀ wípé ohun tó sọ yẹn ó ti kọjá yẹ. Territory òde South West. Pé wọ́n gbá géèmù kan fún wa, bàbá ọmọ Yorùbá ká òbíra à ń wò. Ohun tó jẹ́ kí gbogbo ọba ilẹ̀ Yorùbá dìde kó takò ni, kí gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kó dìde kó takò ni. Ṣùgbọ́n nígbà tí nǹkan yẹn ṣẹlẹ̀, gbogbo wọn ń wò, wọn ò sọ̀rọ̀. Ta ló mọ ohun tí mò ń sọ yìí? Òun ni wípé nígbà tí federal government dìde, federal government of Nigeria, tí wọ́n ní àwọn fẹ́ yan Sultan as olórí gbogbo ọba ilẹ̀ Haúsá, àwọn fẹ́ yan Ọọ̀ni of Ifẹ̀ gẹ́gẹ́ bí olórí gbogbo ọba South West. Àwa pariwo ńgbà yẹn, a ní n tó fẹ́ ṣe kò ń ṣe nǹkan tí wọ́n sọ yìí. There are some ulterior motive behind it. There are some hidden agenda behind it, which is true. Now, is Sultan of Sokoto a king? No. Is he a political leader? No. He's just a merely religious leader for the Sokoto people, not even all the Hausa, not even all the Sokoto.
That is where his power is limited to. Nígbà tó, now that he find out that the Yoruba people are now more wiser, ló ṣe gbé nǹkan tó gbé dìde tí gọ́ọ̀mẹ̀ntì sọ pé ó máa ẹ̀ẹ́dì gbogbo ilẹ̀ Haúsá, bàbá wọn ní ìṣà tó máa ẹ̀ẹ́dì gbogbo ilẹ̀ Yorùbá. Ẹ bọ́lẹ̀ ń bẹ́ẹ̀. Nígbà tó gbé ṣẹ̀ríà wá fáwọn Haúsá náà, bọ́ ṣe kọ́kọ́ sọ dídùn nìyẹn. Táwọn yẹn ò mọ̀ wípé ohun tó máa ba ayé àwọn jẹ́ pátápátá ni wọ́n gbélé àwọn lọ́wọ́. Ẹ share fídíò. Ṣé mọ̀ pé nígbà tá à ń gbàwẹ̀, Sultan Sokoto pa àwọn àṣẹ kan táwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tó jẹ́ olórí ẹ̀sìn àfàwọn ọmọ àlè kọ̀ọ̀kan tí wọ́n support nǹkan tí Sultan sọ, but 98% gbogbo ilẹ̀ Yorùbá wọ́n against Sultan pé territory ò dé bí báyìí, kò lẹ́tọ̀ọ́ láti sọ̀rọ̀ pa nǹkan tó kan mọ́ ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá, ó fèsì Sokoto ẹ̀. Underly, ohun tí wọ́n ṣe ni wípé Sultan Sokoto jẹ́ number 1, bàbá wa Onírìṣà ó jẹ́ number 2, wọ́n wá sọ́jà díbẹ̀, wọ́n ní ìkan ilẹ̀ Haúsá, so that tí Sultan bá tó wá fẹ́ pàṣẹ nílẹ̀ Yorùbá nígbà míì, wọn ò ní lè fi òfin pé ó kọjá ìyẹ̀dí. Á jẹ́ kó máa yé wa pé òun ni olórí gbogbo ọlọ́ba, òun dẹ̀ lẹ́tọ̀ọ́ láti dá sọ̀rọ̀ any state. Can you see that? Àwọn Fúlàní àwa ń bára wa jà, à ń ṣe oríṣiríṣi, àwọn Fúlàní wọ́n strategize. Ẹ wo àwọn Fúlàní tó ń pa àwọn èèyàn káàkiri, àwọn terrorist yẹn, ẹ wo bí ọ̀pọ̀ ń pé adàlúrú làwọn ọmọ wọn, apààyàn ni wọ́n, abatẹnijẹ́ ni wọ́n, ẹni Nàìjíríà ìjíkò ni wọ́n, àwọn bàbá wọn má tún sì dúró tì wọ́n, ọ̀hún máa fún Tinubu láyè àti fìyà jẹ wọ́n. Yes, kò ń ṣọmọ wọn ló wà ń bẹ̀ mọ́, tábà níbi àtòrí Buhari sì wà lórí ipò, Buhari ò sì ń bẹ̀ mọ́. Nígbà ayé Buhari, ẹ wo ayé táwọn Fúlàní ń dé, kí Fúlàní dúró títí báyìí kó bẹ́ orí èèyàn, kò sẹ́ni tó máa mú. Dìsín àwọn ọmọ Yorùbá kan wá come up with some idea, ẹ ó yá, ẹ ká dìbò fún Tinubu, ẹ ká campaign fún, kó wọlé, kó lè gbèjà wa, kó lè ṣe gbá, kó lè ṣàwo. My dear, ohun tó ń lọ nílẹ̀, ohun tó ń lọ ní Aso Rock tẹ́ ń wò yẹn, ó kọjá ọ̀rọ̀ presidential. Kò ń ṣe pé president ò gbìyànjú, wọ́n máa water effort yẹn ni. Gbogbo nǹkan tí bàbá Tinubu ti ń dáwọlé tó ń dáwọlé, èwo ló jẹ́ kí wọ́n rí ṣe. Meanwhile, tí bàbá Tinubu bá ń ṣe dáadáa, ogun ló jẹ́ fáwọn Fúlàní yẹn, because nínú ẹkún, inú ìdààmú, inú ìyà tó ń jẹ ọmọ Yorùbá làwọn tí ń kó ọrọ̀ jọ, ìyẹn àwọn Fúlàní. Wọn ò ní nǹkan kan ní north, ìsìn ni wọ́n ṣe dictate gold àtàwọn nǹkan kan tó jẹ́ wípé wọ́n lè rí láìlè. Òun lẹ́sẹ̀ ilé ẹjọ́ mẹ́ta ẹ̀ páwọn àgbààgbà wọn kọ́ ti ń yarí pé kóníkálùkù máa bá tiẹ̀ lọ, ohun táwọn náà máa jẹ Ọlọ́run ti ṣe fáwọn, káwọn máa lọ. People like this Sultan of Sokoto wọn kọ́ yarí kanlẹ̀, ṣèbáṣìírí ẹ̀ṣẹ̀ tù ní. Èèyàn mélòó ló mọ̀ pé Sultan allegedly ó ní up to 23 oil well, at least tó wà online nìyẹn, no bí a 27 ló wà online. Téèyàn bá ní oil well ní ẹyọ kan ṣoṣo, kò lè kú ìṣẹ̀mọ́ tó máa fi kú, ebi ò lè pa ìran ẹ̀ mọ́. We have 1,000 something oil well ní Nàìjíríà, we have more than 1,000 táwọn Fúlàní pín mọ́ra wọn lọ́wọ́. Ọba ilẹ̀ Yorùbá mélòó ló ní oil well? Ọba Yorùbá mélòó ló ní? Ẹ sọ tí n bá mọ̀ o, ẹ sọ tí n bá mọ̀. Àṣù àwọn Fúlàní rí bàbá wa bí ẹni tí ò jẹ́ nǹkan kan. Kí ló ń fi 23 oil well ṣe? Báwo lẹ́yìn tó wà ní Sokoto tó ṣe máa lóhùn lòun ní oil well tó wà ní Cross River, tó máa lóhùn lòun ní oil well tó wà ní Enugu, òun lòun ní oil well tó wà ní Calabar, òun lòun ní like kíní yẹn para mi gan, ó para mi. Àgbàlẹ̀ Yorùbá mélòó ló lè claim kankan nílẹ̀ yìí Haúsá? Kí ló tiẹ̀ nílẹ̀ Haúsá?
àwọn góòdù tí wọ́n wà nílẹ̀ Haúsá nísìnyí àwọn nọ́ọ̀tì ni wọ́n jókòó lé wọn ò rẹ́mìtì ẹ̀bùn federal government tó bá rẹ́mìtì ló ni wọ́n rẹ́mìtì. Go and check it out. Federal government of Nigeria is not collecting or receiving a dime from the north. They don't have impact in this government. Right from time gbogbo owó táwọn ń pa ọ̀n pé láàrin ara wọn ni kò lè sẹ́ni tó lè yẹ̀ wọ́n lọ́wọ́ torí pé gbogbo ayé believe pé north ló ń gbé on the president ṣùgbọ́n wá dúpẹ́ lọ́wọ́ bàbá Tinubu ọmọ olódòdó a dúpẹ́ lọ́wọ́ wọn. Now reverse is the case. Bàbá ti ṣẹ́ gbogbo èèyàn àwọn olórí gbogbo ni bàbá ti ṣẹ́. Nísìnyí báyìí northern Nigeria ni kò lè dá produce president torí pé kí ni bàbá Tinubu ti pín gbogbo wọn ibi tí north west wà ó yá north west lẹ́yìn ẹ dá dúró north south lẹ́yìn ẹ dá dúró north kìíní kan lẹ́yìn ẹ mọ̀ wọ́n ti fọ́ bẹ́ẹ̀. Ebi tí wọ́n ti kọ́kọ́ kórìíra bàbá Tinubu ní ìgbà ọ̀rọ̀ aviation school tẹ́ bá rántí tí ọba Tinubu sọ pé àwọn fẹ́ pín káàkiri sí gbogbo Nàìjíríà kó má jẹ́ pé ilẹ̀ Haúsá nìkan ló máa wà táwọn Haúsá jáde tó yarí wọ́n pe ọ̀bọ̀ kan ní Galadima níṣà bùbá kìíní kan tó máa ń sábà jáde lórí TikTok báyìí tí channel Haúsá kan máa ń gbé tí bá wọn tó nípa ìpínlẹ̀ àdáwùpẹ fún yín tó jáde tó ní láéláé kò gbọdọ̀ ṣẹlẹ̀ Tinubu ò gbọdọ̀ gbé INEC aviation lọ sí any other state pé owó àwọn làwọn fi kọ́ pé ilẹ̀ Haúsá ló ní kò sí Nàìjíríà ló ní. Wọ́n ní kò ń ṣe Nàìjíríà ló ní ilẹ̀ Haúsá ló ní but gbogbo àwọn property ti wà nílẹ̀ Haúsá bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ wọ́n kó gbogbo ẹ̀ fún àwọn Haúsá wọ́n kò lé wọn lọ́wọ́ àti Ìgbò. Muritala International Airport oṣù kan tó jẹ́ nìyẹn tẹ́lẹ̀ Lagos Airport ní tẹ́lẹ̀ ilẹ̀ Yorùbá ló ní ẹ̀wò wọ́ọ̀f ọmọ Yorùbá ló ń control wọ́ọ̀f tẹ́lẹ̀ ìjẹun àgbálẹ̀ Yorùbá ni kí ló ṣe ọgbẹ́ fún àwọn Haúsá ọgbẹ́ fún Nàìjíríà òun ló bá ti gbé fún Nàìjíríà ti títí north ẹgbàá ìwé ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ mo sọ fún yín lẹ́yìn tó lóun bá wa ṣe tá gbalẹ̀ wa padà ká lè claim gbogbo àwọn nǹkan tó jẹ́ tiwa ń bẹ̀ torí tá a bá ṣe bẹ́ẹ̀ we are on our own. We are on our own. Ẹ wo bó ṣe ṣe wọ́n ṣe débi pé gbogbo headquarter parastatals government wọ́n gbé lọ sí Àbújá tó tó ipò jẹ́ north. Navy gbogbo ayé ló mọ̀ pé middle belt àbí south and south west àwọn ni wọ́n ní omi tó pọ̀ jù tó yẹ kí Navy headquarter wà lẹ́gbẹ̀ẹ́ ẹ̀bẹ̀ kí ni wọ́n ṣe wọ́n gbé armed force wọ́n gbé lọ sí Àbújá. Ordinary police force tó bá fẹ́ join ní ẹ̀ wá délé Haúsá tó bá fẹ́ join immigration wá délé Haúsá tó bá fẹ́ join DSS wá délé Haúsá tó bá fẹ́ join Nigerian police wá délé Haúsá kó fẹ́ join civil defence wá délé Haúsá anything wá délé Haúsá. Gbogbo báǹkì tó wà Nàìjíríà pátápátá tó jẹ́ pé ilẹ̀ Yorùbá ni wọ́n ti rí ṣe níbo ní headquarter wọn wà kílé tí wọ́n lè sí lẹ́kọ̀ọ́. Ẹni tí mo sọ fún yín kó jáde tó wá pariwo pé àwọn làwọn ní gold north ló ní oníṣẹ́lẹ̀ Yorùbá kíníkan fún ara ẹ̀ ó tú àṣírí ara wọn bọ̀ kò mọ̀ pé òun tú àṣírí. Ó ní bá ṣe ń wò yìí títún ó ní ìgbà yẹn ló pariwo síta tó ní Tinubu fẹ́ lọ kó àwọn France soldier wá sí Nàìjíríà kí kọ́ bá òun combat àwọn kọ́ bá òun mú àwọn terrorist. Ó ní láéláé àwọn ò ní gbà kí any French army cooperate lórí ilẹ̀ Haúsá pé because ilẹ̀ àwọn ni àwọn làwọn ọmọ báwọn ti máa yanjú ara wọn. Ẹ̀yin the same Fulani leaders yìí náà ẹ̀yin náà lè máa jáde wọ́n pa ọmọ yín wọ́n ṣe kinní kan wọ́n ṣe gbá wọ́n ṣàwo. Ohun tó dẹ̀ jẹ́ problem bàbá Tinubu fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ resolve ẹ̀ ó ní rárá. Ẹ lè má gbàgbé bí Sultan ṣe lélẹ́yìí ní about 9-70 years ago tí àwọn Nigerian army tó fẹ́ engage àwọn Boko Haram. Ó ṣàní nǹkan tí Sultan sọ gbà yìí pé wọ́n gbọ́dọ̀ bá wọn jà kọ́ pé wọ́n kọ́ bá wọn negotiate kọ́ má pa wọ́n mùsùlùmí ni wọ́n tó bá pa wọ́n àńlá ló ń bá jà kíríkan all sort of words tí ò tiẹ̀ jẹ́ kó máa jábọ́ lẹ́nu ẹni tí ó mọ̀ kankan.
newspaper gbé náà kí ló ń ṣe defamation? This is clear it's clear. Gbogbo newspaper gbé náà, Sahara Reporters, everybody ló gbé, ó wà online. Ẹ kàn tẹ Sultan of Sokoto supporting Boko Haram, á gbé wá fún yín. Yeah. Ẹ̀yin lẹ sọ pé wọ́n ń pa yín, wọ́n tún gbé solution wá, ẹ̀ tún ní rárá. Ibẹ̀ ní màá yẹn ti wá ń jábọ́ fún wa wípé gbogbo nǹkan ogun pé tí àwọn army tí France army tó bá wọlé sí ilẹ̀ Haúsá, gbogbo nǹkan táwọn fi ń jagun north ló wà, àwọn máa fi fèsì wọn, àwọn á fi pa wọ́n pakúpa, and that is exactly what is happening now. Ẹ̀yin tẹ́ bá rántí ọ̀rọ̀ tí màá yẹn sọ, bóyá Buba bóyá Galadima àbí kọ̀ọ̀kan lórúkọ tó èmi ò kí wọ́n torúkọ àwọn èèyàn bí. Tó bá jẹ́ pé èèyàn dáadáa ni nísìnyí àbá máa wọ́n torúkọ ẹ̀. Ẹ tẹ̀yẹ kí n sáré wò tí bá lè rí kíní ẹ̀gbẹ́ jáde fún yín. Ó tèkì mi ní 5 hours nítorí fídíò mo ti wá jáde padà. Ìfẹ́ tí mò ń sọ̀rọ̀ nípa ìdílé tó jábọ́ tẹ́lẹ̀ mọ̀ kó tọ́ ni mò ń sọ, màá pè díẹ̀ ní fídíò yẹn. What's going to France? Ẹ máa gbọ́ o. Why do you focus on France? Not the US, not the UK, and we are UK colonies. All the time you will be in France, all the time. And then the ECOWAS, you are the ECOWAS chairman, and how do you want them to believe you and trust you? They cannot. Because already all colonies of France in Africa, they send them out. Mali, Burkina Faso, Niger, Chad, even now Senegal. Then why are we eager to France? It is very unfortunate, Your Excellency, if you are preparing to bring military from France, from US, we cannot take them. I have a trained military. I know what US can do. I know what France can do. When we are all the battle we are going in the United Nations, France are only. Now, mi ò fẹ́ play ìdílé pé copyright, you understand? Torí pé mò ń sọ̀rọ̀ against ẹ̀mí support yẹn, ó lè fẹ́ ẹ̀mọ̀ ọ̀wọ́n ọba mi kò fẹ́ kẹ́ láìdíà ohun tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ ní. So nígbà mi sọ lẹ́ẹ̀kan, mo kàn fẹ́ kẹ́ ní àìdíà ni ẹ̀yin náà ti rí níbẹ̀ yẹn. Ẹ̀yin náà ti rí, ó sọ̀rọ̀ ilẹ̀kùn. Ẹni tó bá ní bíbí òkè máa post ẹ̀ sórí Facebook page mi Masbi TV àti Masbi TV 5. Màá dẹ̀ bí nínú fans group mi. So now tẹ́lẹ̀ Sultan Sokoto ló máa ń rán síwájú. Nísìnyí báyìí Gàlóló ni wọ́n wọ̀nyí. Ó pe àì ní Dr. Garus Gàlóló. Nígbà ní about èyí ìgò tó gbọ́ kí ọ̀bà tẹ̀lé fẹ́ lọ kó àwọn àmì ìwọlé láti France allegedly ní ìmọ̀ òun náà ló sọ òun gbọ́. Ó ní àwọn táwọn wà ní north àwọn ò ní gbà kí ẹni foreign soldier kó tẹ̀lé Haúsá báwọn máa engage wọn pé because train military man lòun òun máa lọ́wọ́ sí òun á lọ gbébọn pé retire army lòun òun jẹ́ máa padà sí díẹ̀ tí àwọn France bá dánwó a lot of things. Ṣẹ́yìn náà ti gbọ́n àwọn people they are purposely doing all what they are doing, honestly speaking. Kó tó wá di pé màá bọ́ sí ìpele kejì ẹ̀jẹ̀ sáré dẹ̀ka ìpolówó ọjà. So Olúṣadé ní pẹ̀lú abáwọ́ tọ̀lẹ̀tọ̀lẹ̀ lọ́jọ́ tí iná bá fojú komi ní dábí ariwo ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ògbónà tẹ̀lẹ̀ bí ògògò bó bá rí bí ògògò sísẹ́lẹ̀sẹ̀ rẹ̀ ó sẹ̀ ẹ̀yọ̀ ìkọlà lórí ẹ̀yọ̀ olóyè máyégún Aníkúlápówọ̀ ní jìgàjìgà bí ẹ̀kọ́ akọrabata òkúta bàbá aláwo tó ń dífá bí ẹni wẹ̀jú gbogbo ayé bá gbóná lálálá bí iná ìyẹnu láwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀ olóyè máyégún Aníkúlápó oṣù òórùn sùnmọ̀lú lórí ọ̀kẹ́lẹ́ ojú ogun àkókò rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọ bí lọ́mọ aráyé fi dì ọ́ ogun pèsè láyé fi kẹ́ ìwọ ni àbí àmì ìkórìíra ní bẹ lára rẹ̀ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra lẹ́kọ̀ọ́ dìde kò sí olóyè máyégún Aníkúlápó gbogbo ara kìkì yóò abániyẹ̀rà wẹ́ni wò abólórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń da ayé rẹ̀ pè sórí nọ́mbà yìí 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọlọ́lọ́ a kì í kóró olóko ní mògún ìwọ náà rẹ̀ yóò dá rẹ̀ ló kọ. ẹ káàbọ̀ padà yìí wa nọ́mbà bàbá máyégún nìyẹn fẹ́ni tó bá fẹ́ dira ìwọ tó lórí aya tó lórí ọkọ ó fẹ́ ṣẹ́gi ajé ó fẹ́ ṣẹ́gi ọ̀la ó fẹ́ àfàwọ̀ ó fẹ́ àwọ̀wò tó confam tó gbóná àwọn they supply all over the world ní owó tí ò jẹ tí nǹkan tó ti ẹ̀fà tó ń ṣe polówó wọn nìyẹn wọ́n jẹ́ ní owó wọn ò tún pọ̀ so now kó tó di pa bọ́sì pé lókè ẹ̀ka sáré tó débì náà
Assurance and Láàlá Peter T ẹkùn tí ń wọ̀ dáadáa pẹ̀lú àwọn kíndìnrín tó ní sọ̀rọ̀ ìyẹn ti ní sọ̀rọ̀ yóò bẹ́ẹ̀ tí ẹ̀ nínú àgọ́ ara yìí òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún àti ìyẹn ìṣòro àìlè ní sókè sódò dáadáa. Láàlá Peter T ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yìn tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni Láàlá Peter T yóò gbà wọ̀ dáadáa ìṣòro ara yóò ń kọ́ Láàlá Peter T òun ni ká ẹ pẹ̀lú ra láti wá egbòogi Láàlá Peter T rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀ lọ sí ẹ mẹ́sẹ̀jì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447-4245-2717 tàbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bá rárí ẹ̀rí inú ẹ̀jẹ̀ tí kànjẹ̀gbọ̀n lọ́wọ́ Láàlá Peter T gbèrúra kò rí àtọ̀ bẹ̀rẹ̀. Ẹ káàbọ̀ padà ènìyàn wa nọ́mbà Láàlá Peter T lélẹ̀ ìwọ tí ọmọkùnrin ò bá jù báyìí tó fẹ́ kó tóbi láàrin week kódà tó bá fẹ́ kó tóbi tó yìí Láàlá Peter lè ṣe in less than 1 week. It's herbal science àwọn bàbá wa ni ó fẹ́ máa kọlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ó fẹ́ máa pẹ́ lórí ẹ̀ ó fẹ́ àdúdùn gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn Láàlá Peter iṣẹ́ tọ́nà fi wọn wọn ni ẹ̀kún ló lè fọ́ wọn sọ̀yà ẹni tó ní kidney problem liver problem prostate cancer anything tó bá ń ṣe yín tẹ́ mọ̀ pé àrùn ni ẹ pè Láàlá Peter T deliver all over the world èmi mo sọ bẹ́ẹ̀ fún yín ìwọ tó ẹ pé kó bá bu ìbí ìṣẹ́jú mẹ́wàá márùn-ún wá tá ìdá tó wẹ̀ lẹ̀ kọ burúkú ẹ pè Láàlá Peter T now ẹ já padà sí tí a ti ń bọ̀ ọmọ Yorùbá ẹ má gbàgbé o ń ta torí ẹ̀ ṣe fídíò yìí jù òun ni pé Sultan Sokoto kò kì í ṣe representative wa kẹ́ni international communities kọ́ máa lọ máa sọ pé torí nígbà kan àwọn kan lọ parọ́ mọ́ wa tó ní a ti pàdé àpòpọ̀ pẹ̀lú wọn Nàìjíríà a ò sọ pé kí ìlú pín mọ́ àná afẹ́dá dúró mọ́ irọ́ ni gbogbo ẹ̀ o Yorùbá nation no going back. Yes, anybody tó bá lọ fún àwọn Fúlàní kan àbí àwọn kan lówó tí wọ́n lọ gbà Ọlọ́run tiẹ̀ ṣe pẹ́ tí gbọ́tà àwọn bàbá wa ti sọ àwọn bàbá látòrí ọ̀lẹ́ ìṣàdúgba ọ̀pá wọn ti yarí pé ẹ bọ́lẹ̀ bẹ́ẹ̀ kò jọ ẹ máa tí Nàìjíríà ọba tiẹ̀ ní pín kò ń ṣèwọ ló máa sọ fún pé Nàìjíríà lè pín tí ó bá ṣe tó dé tó ní awárò òun irú sọ̀tánù dúró wájú ọ̀ ní máa sọ ìsọ̀tì ni nà ó kí irú sọ́tà yẹn géètì ló yẹ kó wà tàbí kó wà lẹ́nu ọ̀nà àti wọlé he's a religious leader gbogbo àwọn sífì máa múlẹ̀ Yorùbá náà ló yẹ kó wà bẹ́ẹ̀ nìyẹn because Sultan of Sokoto is approximately as chief imam nílẹ̀ Yorùbá chief imam lè yàtọ̀ sọ́ba mo mọ̀ pé tó bá yà máa mo ti ní mi ní béèrè fún support mọ̀ ní ìgbà tí mo béèrè because a lot of people are now seeing it like ẹ mọ̀ èmi fúnra mi tó ti wà embarrassed ó ti ń rí bákan màá stop èmi ní béèrè ẹ̀ mọ̀ tí ó bá tún pọn dandan gbà mí Ọlọ́run máa pèsè fún mi màá rú màá ṣe gbogbo tí mo fẹ́ ṣe mo mọ̀ pé this insult is becoming much ẹ̀bùn màá ọdún tí mò ń gbọ́ tó ń sọ̀rọ̀ sí mi tó ń fi mí ṣe yẹ̀yẹ́ tó ń ṣe gbogbo ẹ̀ so mo fàṣìkò sọ wípé ẹni tọ́lọ́ bá bùkún fún ó support mi kò jù bẹ́ẹ̀ lọ ọ̀nà tẹ́lẹ̀ tí lè fi ràn mí lọ́wọ́ ẹgbẹ́ advert fún mi ẹgbẹ́ ìpolówó ọjà fún mi ẹ fún mi níṣẹ́ bóyá wá bá wa ṣe nǹkan báyìí bá a kọ́ bá nǹkan báyìí bá wa ṣe kíní kan ẹ mà gba nǹkan bẹ́ẹ̀ yẹn tẹ́ bá ṣe náà ẹ support mi ẹ má gbàgbé o Yorùbá nation no going back God bless you Sunday Igboho God bless Baba Akintoye God bless Masbi TV God bless Baba Olusola Albert Arole Oduduwa God bless you all.